Jesi to kon gba díẹ̀ konle tó bá dé pé Muyideen náà ló jẹ̀bi tó bá pé parọ́ mọ́ ni ó yẹ kó jẹ́ Muyideen kó jẹ́ lẹ̀ tó bá pé Muyideen ló jẹ̀bi pé irọ́ ló pa mọ́ ni ó yẹ kí Muyideen yẹn are you with me ó yẹ kí Muyideen ó yẹ kó jẹ́ lẹ̀ fún kó parọ́ mọ́ òjíṣẹ́ Ọlọ́run ṣé wọ́n ti ṣe fẹ́mi náà rí wọ́n ti parọ́ mọ́ mi rí náà èmi fáwọn ilé ìjọba lọ́wọ́ ni òun tó lọ 7 years imprisonment torí we all knows law woman right really ṣiṣẹ́ wọn dáadáa ó yẹ kó investigate account máa yẹn Agbala Gabriel ó yẹ kó investigate account yẹn Agbala Gabriel will help anybody ẹ wo bí ẹ jẹ́ sọ tọkọ fún ilé ni Agbala Gabriel kó bá gbọ́ mi dáadáa he is not helping anybody but àkáǹtì Agbala Gabriel ni gbogbo owó lọ ṣáfi pé Muyideen lórí ọ̀pẹ ni gbogbo owó yìí Agbala Gabriel ló ń gba ọgbẹ́ dání olómọ ètò remains that because my response and bóyá o hate man yẹn mi ò ní nǹkan mo fẹ́ hate fún but òtítọ́ náà sọ rẹ̀ kò rí bẹ́ẹ̀ this is another thing tí mo fẹ́ kẹ́ understand Agbala Gabriel ò deny pé kíní yóò ṣẹlẹ̀ ó believe òun sọ nǹkan mọ̀ pé well tòótọ́ ni nǹkan tó ń sọ dem máa dẹ̀ prove reference him because sometimes a máa wà too emotional right a máa wà too emotional when it comes to the truth especially tí nǹkan bá ti hit ẹnìkan because ẹ fẹ́ kó ní issue yẹn ẹ fẹ́ kó ní problem yẹn ẹ tó aláàdì máa twist ẹ tó aláàdì máa twist ẹ máa twist kìíní yẹn ẹ máa twist kìíní yẹn so that ẹ máa lè favour the other party look let me tell you I'm a pastor I'm not just a pastor àwọn ẹ̀ka wà lábẹ́ mi kìíní kan ni a ní láti mọ̀ truth must always prevail ẹ wo Jésù Kristi ọmọ Ọlọ́run tó wá sáyé kò wá nítorí olówó ó wá nítorí òtòṣì ẹlẹ́ṣẹ̀ ẹni tí ó sọ̀rọ̀ ẹni tí ò ní nǹkan kan lóòótórí ẹ̀ wá he didn't come because he want to come because if you want to become a millionaire the millionaire na gba tẹ́sù tempt ẹ̀ but unfortunately people doesn't see it that way oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbọ́ now this guy raised an allegation ipe ó ń báyàwó òun sùn look whether you believe it or not you don't believe it or not to me I presume kó o tọ́ ni Agbala Gabriel ń bá ọmọbìnrin ẹ̀ sùn ó ń bá yàwó ẹ̀ sùn màá dẹ̀ tún fún yín náà nǹkan kan tí mo tún rí máa sọ ilé fún yín máa jẹ́ kẹ́ tún rí nǹkan tí mo tún rí lórí ọ̀rọ̀ yẹn máa sọ nǹkan kan tí mo tún rí ó ní ẹni tó jẹ́ pé ó ń bá yàwó mi sùn ó ní ṣẹ̀bẹ̀ rí àwọn méjèèjì ṣẹ̀bẹ̀ rí wọn ó ṣẹ̀bẹ̀ rí àwọn méjèèjì ó ní ṣẹ̀bẹ̀ rí àwọn méjèèjì bó ṣe dúró bó ṣe ń ṣe ó ní ní ìbẹ̀rẹ̀ oníyàwó mi fẹ́ràn mi gan ó ní ìgbà tí èṣù yá Agbala Gabriel lò gbọ́rọ̀ yìí ó ní ìgbà tí èṣù yá Agbala Gabriel ló bẹ̀rẹ̀ sí ṣe rọ́dọ̀nọ̀dọ̀ pẹ̀lú ìyàwó mi now question kan mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ń tẹ́ ń gbọ́ mi ẹ jẹ́ kí n wá kó tó di pé mo béèrè question lọ́wọ́ yín ẹ jẹ́ kí n wá padà sórí ọ̀rọ̀ Agbala Gabriel lórí ọ̀rọ̀ interview tiẹ̀ lórí ọ̀rọ̀ tiẹ̀ Agbala Gabriel máa sọ tiẹ̀ Agbala Gabriel ní pé wọ́n ní wọn ò rí Muyideen ní first day second day third day fourth day ẹ gbọ́dọ̀ yìí ó ní wọn ò rí Muyideen for first second third day ṣùgbọ́n máa ń rí ní area Ẹgbẹ́dá wọ́n máa ń rí ní area Ẹgbẹ́dá tó ń bá wá bèèrè lọ́wọ́ Muyideen sọ pé òun ò jáde òun lọ́bi kankan now question kan wà láàrin yẹn ẹ já bèèrè lọ́wọ́ ra tí n bá fẹ́ tí wọ́n bá ní bèèrè question lọ́wọ́ Agbala Gabriel I will ask him this question tí n bá rí one on one tó bá pẹ́ mo fẹ́ confront ẹ̀ why on earth ẹni tí ó ń bá ẹ lọ síbi iṣẹ́ every day all of a sudden ó stop láti máa bẹ ẹ lọ bí iṣẹ́ this is the person jẹ́ pé ó máa bẹ wà nínú ọ́fíìsì ẹ every day but for upward of 5, 6, 7 days 1, 2 to 5 days kò wá dúró mọ́ kò wá síbi iṣẹ́ why is it that I mean it's a common sense something prompt something wà tí Muyideen rí tẹ́nikẹ́ni ò rí he was mad for that 4, 5 days he was mad ní tó ṣẹlẹ̀ sí mo sọ fún yín ó rí nǹkan tí kò expect and ó dẹ̀ ti nurse àwọn wounds kan tẹ́lẹ̀ before that day ó discover no heart alone wípé this man is cheating me he knows it ó gbàgbọ́ pé ó ń cheat òun ó believe ó ń cheat òun and ó dẹ̀ tí wá rí àwọn traces kan láàárín òun àti ìyàwó ẹ̀ for that 4 days why did he have to leave why tó yẹ láti kúrò níbi tó wà
This is a matter pé ó ń lọ, ó ń jáde, ó ń lọ bọ̀, wọn kò sí wàhálà. Ó ń lọ, ó ń lọ bọ̀, kò sí wàhálà. And all of a sudden, all of a sudden, ó kọ̀ break ni, kò ń wá mọ́. Ẹ jẹ́ sọ àwọn àṣírí kan fún yín nípa irú nǹkan báyìí. Tẹ́ bá tẹ Muyideen, tẹ́ bá tẹ níkùn dáadáa, tẹ́ bá fún pressure, tí ó jẹ́ pé àwọn human rights activists wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí, kàn pe Muyideen jókòó, kàn interview ẹ̀ láti òkè délẹ̀, kàn fún ní confidence pé nǹkan kò lè ṣe, kàn fún ẹ rí pé oríṣiríṣi ọ̀rọ̀ máa jáde gan. Àwọn nǹkan kan tí ẹ̀yin ò mọ̀ ó máa jáde. Èèyàn kan, look, ẹ jẹ́ sọ kankan fún yín, èèyàn kì í dédé break bẹ́ẹ̀ yẹn. Èèyàn kan dédé break lára èèyàn. There must be something to prompt Muyideen láti má lọ síbi iṣẹ́ for 4 or 5 days tó ń rìn kiri ìgboro. Ó ní nǹkan kan tó prompt ẹ̀. And nínú ọ̀rọ̀ ẹ̀, ó ní ìyàwó mi fẹ́ràn mi tẹ́lẹ̀. Ó lọ ti ìgbà tí Agbala Gabriel bẹ̀rẹ̀ sí ṣe rọ́ndọ̀rọ̀ndọ̀. And àwọn kan sọ pé orí ẹ̀ ò pé. Àwọn kan sọ pé kò mọ ohun tó ń sọ. Àwọn kan sọ pé ó daft. We should remember àgbà mo gbọ́ nípa age, I think it should be 36 or 39. Within 36 and 39, ló máa jẹ́. So which means he's an adult. He is an adult. He understands everything. And for your information, in gather or tí mo rí tí mo study ni pé this guy tí mọ̀ nípa owó tẹ́lẹ̀ ó lè má ní owó ńlá because nǹkan kan táwọn èèyàn understand ó wà nú èrùpẹ̀ ó gbé jáde ó sọ síbi tí. Sorry about that ó dà rẹ pé ẹ má bínú àwọn kan ló ń pè mí wọlé ṣe get it. So it's like something somewhere ó ti ṣẹlẹ̀ tí máa yóò sọ. Okay, 40 years. Oh, that's good. Me really more age. I think 39 or 40 or 36 me really more age. So this guy in question, which is Muyideen, he knows everything. He knows everything. But Professor, instances come. Ìgbà tí ẹ̀rù ń bà Muyideen, the last interview, tough. Ó nínú ọjà bí mo wà, ó nínú ọjà bí báyìí ni mo wà. Wọ́n ní ṣé kò ní lọ́lé ni, ó nínú ó ní mi ní lọ́lé. Ó ní kí mo fẹ́ lọ ṣe ilé wọn. Ẹ jẹ́ n sọ fún yín. Ohun tó ń bí Muyideen nínú, Muyideen fúnra rẹ̀ ló mọ̀. But with all the countenance, Muyideen fúnra rẹ̀ ló mọ̀ tó ń bí òun nínú. And ọ̀rọ̀ yẹn wà láàrin Muyideen, ìyàwó Muyideen àti Agbala Gabriel, àmẹ́ta ló ní àṣírí yẹn lọ́wọ́. And that's the truth. Ẹ kẹ́kọ̀ọ́ sọ, ìwọ́n tó ń fi red dress orí kinní fún mi, má gbé sẹ́nájì ẹ̀yìn òní, má stop kọ́dí má sọ mí lénìí. Òyí tó ní ká má sọ. Look, Olúwafúnkẹ́ Adéjọ́rẹ́ ó ní, oh, okay, I don't know. So, like I said, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní àṣírí yẹn lọ́wọ́. And tẹ́ bá lọ countenance Agbala Gabriel ní bó ṣe ń sọ̀rọ̀ lánàá, it was like begging. Psychologically, it was like begging the other guy, which is Muyideen. But when you study nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn, nígbà tó wà lọ́dọ̀ Oríyọmí, he was like begging. It was like begging. It was like, I just want to get in some problem. Ọmọkùnrin kò fẹ́ mi lọ́rùn lẹ̀. You get what I'm saying? Okay. Muyideen sọ kíní kan ní inú ọjà yìí pé òun ló nílé. Gbogbo documents tó wà involved, òun ló ní document. Pé gbogbo document yẹn o, òun ló ní gbogbo document. Yẹn pé kò sí pé gbogbo òun ló nílé náà, pé gbogbo orúkọ ẹ̀ ló fi ṣe gbogbo nǹkan. Why tí Agbala Gabriel wá? I'm sorry o, bóyá mo ṣe mistake kò fẹ́ ẹ̀yin tẹ́ bá ní ọpọlọ lórí tẹ́ bá mòye. Why tí Agbala Gabriel ṣe wá ń gbéwé ilé wá, gbé document ilé wá, tó wá ní kí Muyideen tọwọ́ bọ̀, fine, ó tọwọ́ bọ̀, because I think he may be under duress, he may not be under duress. But Oríyọmí Hamzat, very intelligent man, because I was watching him from distance. He made one word. Ó lè jẹ́ ká béèrè lọ́wọ́ after ìgbà tí Agbala Gabriel ti sọ̀rọ̀ tó ti sọ gbogbo tẹnu ẹ̀ tán.
ó lè jẹ́ ká béèrè lọ́wọ́ Muyideen bóyá ó ṣì ń bínú. Sẹ́rí Oríyọmí is a very intelligent man. He knew what is going on. But the only problem tó Oríyọmí ṣe tí mo rí nínú ọ̀rọ̀ ẹ̀ lánàá ni pé kò prosecute. Oríyọmí ò wá dẹ̀ ní bó ṣe máa act lórí irú investigation because Oríyọmí Hamzat is an investigator journalist. Ó yẹ kó investigate ọ̀rọ̀ beyond. Look, tí ọ̀rọ̀ bá dé báyìí kò ń ṣe pé mo mọ̀ ẹ́ rí. Because mo rántí pé mo ń sọ bí kan lánàá kan sọ pé Oríyọmí ò fẹ́ ṣe kinní ẹ̀ because wọ́n ti bú Oríyọmí rí wípé ó ń jẹ́ lọ́ọ̀sì Agbala Gabriel torí ẹ̀ ní o ṣe fẹ́ involve much lórí ọ̀rọ̀. No, when case come like this as an investigation journalist ó yẹ kó Oríyọmí push ọ̀rọ̀ yẹn more further títí a máa fi rí kinní ẹ̀. It's not about because I'm a rich man I bring all cars mo gbé ogun mọ́tò wá so gbogbo mọ́tò tí mo dẹ̀ gbé wá yẹn so because of that I'm a big man. No, R. Kelly ní America is extremely rich. Ó mess up wọ́n jèlé at the end of the day. So to Agbala Gabriel is nothing. Má hùwà burúkú ni. Tó bá hùwà burúkú wàá face yẹ wàá face consequence yẹn. That is it. Now question kan wà mo fẹ́ kí ẹ padà lọ́wọ́ tape yẹn. Mo fẹ́ kẹ́ padà lọ́wọ́ tape yẹn. Muyideen lọ fara tí ògiri right bí mo bóyá ìgbà tó sign document àbí ìgbà tí ó sign document yẹn ó lọ fara tí ògiri. Oríyọmí Hamzat wá béèrè lọ́wọ́ ẹ̀ pé Muyideen ṣé inú òbí ẹ mọ́ ń sìn? Ó ní inú òbí òun ó ní ṣùgbọ́n òun ò ní interest ní property Agbala Gabriel mọ́. Ó ní ẹ jẹ́ kó máa kó gbogbo ẹ lọ. Ẹ jẹ́ kó máa kó gbogbo ẹ lọ. Yeah, ó lè jẹ́ kó máa kó gbogbo ẹ lọ. Òun ò ní ìdẹ̀. Ó ní mo rántí ọ̀rọ̀ tó sọ kẹ́rí àwọn tẹ́ sọ pé orí ẹ̀ ti yí o. Kẹ́ rántí ọ̀rọ̀ tó sọ ní àkọ́kọ́. Ọ̀rọ̀ tó sọ nínú ọjà lákọ̀ọ́kọ́. Ó sọ̀rọ̀ kan nípa Agbala Gabriel. Ẹ tún wá wo nǹkan tó tún wá sọ lọ́dọ̀ Oríyọmí Hamzat. Ẹni tó rẹ̀ ò change. Ṣé rí ìgbà tí mo gbọ́rọ̀ ẹ mo pàtẹ́wọ́ bí tí mo wà pé yes this is a man. Ọkùnrin lélẹ́yìí. Ó lè má lówó lọ́wọ́. Muyideen lè má lówó lọ́wọ́. Ó lè má ní kọ̀pọ̀ tó ní ìmọ̀. Ó ní ọpọlọ lórí. Muyideen ó ní integrity. And nǹkan kan táwọn èèyàn understand ni wípé nǹkan tí mo fẹ́ kí gbogbo yín understand ni pé Muyideen tí tọ́rọ́kọ́bọ̀ tó ti ń jẹ tẹ́lẹ̀ yẹn ó sì ń jẹ. Now why táwọn Agbala Gabriel ṣe bring in ipò máa ń ta tẹ́tẹ́? That is a sign of blackmailing. Ọ̀rọ̀ gidi wà ńlẹ̀ ẹ ló máa ń ta tẹ́tẹ́. Wọ́n àtàwọn ẹ̀ ṣe ń gbé wá bọ̀. Wọ́n àtọ̀ yẹ pé ọ̀rọ̀ tẹ́tẹ́ náà ń gbé wọlé ní àkọ́kọ́. Wọ́n àti wọn ṣe go into the reality. Wọ́n àti ìgbà tó di pé ọ̀rọ̀ ẹ̀ bẹ̀ sí hit lẹ́sẹ̀ wá ń come up. And another thing is this. For goodness sake, Ìyàwó Muyideen, according to what I heard, mo gbọ́ pé she's a registered wife. Ẹ tún gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ ọ̀tá. Ìyàwó Muyideen bẹ̀ sí ń ké ó ń jọra mọ́lẹ̀. Ẹ má ṣe ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí. Gbogbo kíní yẹn náà kó lórúkọ tó máa ń pè táwọn olóyìnbó máa ń pè ṣé crocodile tears. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí. Ẹ má yẹ ká padà sóko àárọ̀. Ṣézù. Ta ló sọ fún ẹ pé èèyàn kan ló máa ń gbéyàn dìde? Ọlọ́run nìkan, Elédùmarè nìkan ló lè gbéyàn dìde láyé. Tí ìyàwó Muyideen bá jẹ́ olóòótọ́ èèyàn, igbe tó ń ké is nonsense. Igbe tí ó ń ké yẹn is nonsense. Ọkọ ẹni dìde kó tẹ̀lé mi. Tó bá pẹ́ tòótọ́ ẹ ṣe for better for worse. Tó bá pẹ́ tòótọ́ for better for worse ni o lẹ́jọ́ ṣe. Ọkọ ẹni tẹ̀lé mi wàá tẹ̀lé ọkọ ẹ. Oh, ní tẹ̀lé pastor. And kíní yìí, ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ yìí, like I told you, mo mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run lèmi náà pastor ni mo ní jọ mo ní gbogbo ẹ̀. Mo máa ń sábà sọ kíní kan. Má hànà pastor ẹ ju ọkọ inú ilé ẹ lọ. Má hànà pastor ẹ ju ọkọ inú ilé ẹ lọ. Ọkọ inú ilé ẹ came first. Pastor ẹ bó bá love ẹ tó bá like ẹ. Fi pastor ẹ sí space pastor ẹ. Wọ́n ètò ṣe láti ní pé ọkọ ẹni tẹ̀lé mi. And nítọ́kọ fi sọ pé kó tẹ̀lé mi yẹn kò dùn mọ́kọ gan-an because a lot wà nínú ọkọ, which is Muyideen. A lot wà nínú ẹ̀. A lot wà nínú ọkọ.
So, yeah, okay, why to say insist pé òun ò ní gba property Agbala Gabriel? Ó sì náà sí nǹkan nínú. Inú kan sì ń bí. Wò kẹ́ni wọ́n máa pè mí for now, please. Inú kan sì máa pè mí for now, please. Inú kan sì ń bí. Inú gidi. Inú yẹn ń bí Muyideen gan. Ẹni tí a ní bóyá tó ń wo Agbala Gabriel yẹn, ó ń wo bí, this man, you are a wicked person. Shadi, he's looking at this man as a wicked person. Oh, woman, oh, so pé, Shadi àṣírí Muyideen, ó ti lè sọ̀rọ̀ bákan o, tí ó ti lè burst out, tí ó ti burst out because all this stage kò ẹ̀rù simba, anything can happen to him. This is a country whereby anything can happen to any human being. Anything can happen to anybody. This is a country to pay. Even irú issue yìí tó bá pẹ́ látàná ni ó yẹ káwọn àwọn ọlọ́pàá kan ti tètè mú Muyideen kan ti gbé pamọ́ kó máa bọ̀ kó máa fún lóúnjẹ because that's it ó yẹ kó ti but this is a country whereby one business wọn ni ẹ jàre ohun tó bá dà ṣe bí Agbala Gabriel ni ẹ ṣe bí ohun àtọmọ ẹ ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò ń ṣòro ọmọ àtọ kò ń ṣòro ẹ kò ń ṣòro ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò ń ṣòro ọkọ ọmọ wọn ṣe a lot wà nù máa yẹn. A lot wà nù máa yẹn. Torí kó jẹ́ another thing tí mo fẹ́ kí. Okay, jàre, ọmọ Túndé tó lọ́wọ́. Thank you, jàre. If you know that, thank you. Now let me put something right here. Let me put something right there. Let me put something in my thing. Why on earth? Because Bashin Soron saying, this man has been helping a lot of people. This man has been putting help on hopeless people. He has been helping them. Ẹgbọ́n mo fẹ́ sọ fún yín o. Mo fẹ́ kẹ́ àwọn tí wọ́n sọ̀rọ̀. Mo fẹ́ kẹ́ lẹ́ǹkì ní kan nǹkan kékeré mo fẹ́ sọ fún yín. Bó bá wọn kẹ́ gbà bó sì kẹ́ má gbà. Ṣẹ́rí Agbala Gabriel will help anybody. Ẹ wo bí ẹ jẹ́ sòótọ́ kan fún ilé ní Agbala Gabriel. Kó bá gbọ́ mi dáadáa. He is not helping anybody. He is helping himself. Màá sọ one good reason fún yín. Number one, òun gbowó kiri lọ́wọ́ àwọn èèyàn kí wọ́n help lágbájá. There's what we call that is business transaction. Business transaction. Ó fẹ́ help èèyàn. You stand as a charity officer. Ó fẹ́ help èèyàn, right? You stand as a charity officer, ó fẹ́ help èèyàn. Tó bá fẹ́ help èèyàn, account onítọ̀hún ló máa ní kó gbé jáde, kò ń ṣe account tiẹ̀. Ẹgbọ́n mo sọ sí, account onítọ̀hún tó fẹ́ help ló máa ní, ẹ jẹ́ ká dáwó sí account ẹ ká dáwó sí account lágbájá torí ó need help. And owó tá bá dẹ̀ get fún a máa fi kọ́lé fún abẹ́kọ́ ẹ má bínú bóyá mo ṣe mistake o bóyá mi ò sọ dáadáa o but àkáǹtì Agbala Gabriel ní gbogbo owó ń lọ ṣáfi pé Muyideen orí ẹ̀ ọ̀pẹ ni gbogbo owó yìí Agbala Gabriel ló ń gba ọgbẹ̀ dání olómọye tó wọlé àwọn tó ń bá kọ́lé yìí tó sọ pé òun bá wọn kọ́lé yìí wọn ò mọ iye tó ń wọlé gangan wọn ò mọ so ohun tí wọ́n mọ̀ ní pé Agbala Gabriel ló ń gba gbogbo owó dání and he became a mega star. He became what? A mega star in this. In other words, can people talk to buy auditing wa? To buy àwọn human rights really ṣiṣẹ́ wọn dáadáa. Ó yẹ kó investigate account man yẹn. Agbala Gabriel ó yẹ kó investigate account here. Because you see, this is a company. Okay, you said it's a foundation, Princess Ade. Listen, when something is a foundation account, this is one of the major problems with Obama. If you say it's a foundation, how many foundations did he have? And on what ground? Don't let it call it for you. And why is it that Ori leti non call it for you see? Talon is survey le. Talon is planning le. Yeah, mo rí pé àwọn kan gbé tí wọ́n jáde kan fún àwọn àgbà àwọn tó fún fine ó fún àwọn kan nílẹ̀ good but eléyìí sì
orí ilẹ̀ tìyẹ ni wáyé tó ṣe lọ kọ́lé yẹn sí kó lọ ra ilẹ̀ fún níta wáyé tó ṣe lọ síta kó lọ ra ilẹ̀ síta wáyé tó jẹ́ pé inú ibi tó ní ilẹ̀ sí ló bẹ̀ sí kọ́lé fáwọn èèyàn. And at the end of the day, it will be more easier for you to tell them, ẹ máa lọ mi fẹ́ rí mọ́. Bóyá in future, ẹ máa lọ mi fẹ́ rí mọ́. Mi ní ìdí mọ́. Tẹ́ bá dẹ̀ fẹ́ bá fa wàhálà, á gbé document jáde, orúkọ ẹ̀ ló máa wà ń bẹ̀. So gbogbo kinní yìí, ohun táwọn èèyàn ò mọ̀, ohun táwọn èèyàn mọ̀, òun leléyìí. Because why I'm coming out is like, Agbala Gabriel, Muyideen ò mọ̀ọ́re ni, èèyàn burúkú ni. Nǹkan kan dùn Muyideen nínú. Ẹ wo bó tí mò ń fọ́ kíni látẹ̀kan, nǹkan kan dùn Muyideen nínú. Ó ń bí nínú. And nǹkan tó ń bínú, ara ilé yẹn gan-an bẹ̀, okay, why tó yẹ fi lélẹ̀? Why tó yẹ lọ ń gbé pọ́npọ́n? Oh, okay, àwọn kan sọ pé wọ́n stay manager ni, fine. Ṣé kò parọ́ ni? Ṣé ó parọ́ mọ́ Agbala Gabriel ni? Kò parọ́ mọ́ náà. This is what happened. Ní tí mo bá dẹ̀ rí ni, foundation ni, 2 kilo. And so what? Tó bá jẹ́ foundation. Natural tó bá lo fẹ́ help èèyàn, wà help ẹ̀ tán ni. Kò yí kó máa lo fẹ́ help ẹ̀, kan wá máa gbé abẹ́ and moreover. Ọ̀rọ̀ kan wà tó tún sọ tó yẹ kó tún fọ́nì. Ó lóun fún 10,000 every week. Nínú àwọn tó ń bá òun jáde, which means you enslave that man. Gbogbo eléyà ẹ̀ rí. Gbogbo tí mo kà yí ẹ̀ rí. Because nǹkan tí ẹ rí ojú pé máa ń help àwọn èèyàn ó ń kọ́lé. He enslaved that man. Why are you giving him 10,000 naira every week? Ṣé 10,000 ní ibi táyé dé dúró yìí, tí Nàìjíríà dé dúró yìí, tí ayé dé dúró yìí, ṣé 10,000 naira tó lọ jẹun? Ẹni tí ò níṣẹ́ lọ́wọ́. Bó bá tẹ̀ yẹ pé ó ń lọ sí ṣọ́ọ̀bù, ó máa tẹ̀lé jáde, ó máa fún 10,000 naira. Kí ni 10,000 ní ṣe inú láìfẹ́ èèyàn? Why tó ṣe filẹ̀ kó o fún ní owó gidi? Kó fún ní owó inú owó tẹ́ pa. Oh, look, tó bá dé foundation ni, owó tẹ́ pa yẹn, Muyideen iye tá pa rẹ̀ o. Torí mo gbọ́ information kan tí mi ò ní láti sọ 60-40 ní owó àwọn kan. Gbogbo ẹ̀ láti gbọ́ mi báyìí 60-40. Àwọn kò àgbà 60, àwọn àgbà 40. So all in the name of charity and foundation, gbogbo ẹ̀ làwa gbọ́. But the truth remains that because my friends and kan bóyá o hate man yẹn, mi ò ní nǹkan mo fẹ́ hate ẹ̀ fún, but òtítọ́ láti sọ rẹ̀. Mo analyze. So torí gbogbo tó ṣẹlẹ̀ ni mo analyze. Tó bá lọ ní foundation, tó bá fẹ́ báyọ̀ ṣe kan ṣe fún ní ti Ọlọ́run, má ṣe fún nítorí pé ó fẹ́ gé nìkan kan bẹ̀. A charity organization won't make owó. Go and confirm. A charity organization won't make owó. They help people and anything tó bá donate fún wọn kó fún tọ̀hún. Wọ́n kó fún tọ̀hún. Ọ̀kan ní kó tọ̀ mú àkáǹtì ẹ̀ wá. Wọ́n pùnà fún kò yẹ pé kó wá gbé. Okay, the same guy sìn. The same guy tí wọ́n sọ pé òun help. Mo tún gbọ́ kan tí wọ́n tún dáwọ́ eyín. Wọ́n dáwọ́ eyín fún lọ́tọ̀. Why that? Why don't you dáwọ́ eyín? Èlò náà ń ṣe yín. Bó bá tẹ̀ pé eyín mẹ́rin ni, pàápàá wọ́n á ṣe ní 200,000 naira. And iye tí wọ́n fi ṣe eyín is more than millions tí wọ́n gbà. And ẹ fi pé bọ́yìn máa yẹn orí ẹ̀ kú ni. Ẹ fi pé máa yẹn ò mọ tó ń ṣe nígboro ni. Oh, because kò lówó lọ́wọ́ kò lọ́pọlọ lórí. Ṣé kò lówó lọ́wọ́ kò lọ́pọlọ kò mọ tó ń ṣẹlẹ̀. Àná dẹ̀ mọ̀ pé máa yẹn fi mí mẹ́ẹ̀kọ́ owó ni. Ó rí lọ́kùn ẹ̀, Muyideen rí pé máa yẹn fi òun mẹ́ẹ̀kọ́ owó ni. Òun rí kíní ẹbí owó pa, this man is using me to make money. Ó dẹ̀ gbàgbọ́ pé kò ń ṣòun nìkan ní kíní ẹ̀ ń ṣẹlẹ̀ sí. And this guy is building the best of best houses. Àná dẹ̀ ń showcase pé ẹ máa bọ̀ jẹ́ kí ẹ máa help yín. Gbogbo kíní yìí. Look, tá bá sọ̀rọ̀ ní pé kí lórúkọ ẹ̀. Tá bá sọ̀rọ̀ àkọsọ pé bóyá máa hate ẹnìkan no way. You know me, I don't hate anybody that knows me. Me hate anybody. But kó náà straighten system ẹ̀, kó straighten life ẹ̀. Me ò fẹ́ anybody put blame on Muyideen. Muyideen ìkànnì èèyàn burúkú ni ó ṣoore fún kò ṣoore fún wọn jọ ṣoore fúnra wọn ni. Ó ní etí àwẹ̀wà náà rí inú ẹ̀ kò lè lóhùn ro inú ẹ̀. Muyideen náà lò as a trade. Bóyá tẹ́ bá mọ̀ yẹn. They use Muyideen as a trade. Wọ́n lo Muyideen as a trade ni. And this guy is reacting. Kò rí nǹkan tó yẹ kó rí. Ìyà ń jẹ́ àwọn dẹ̀ tún ṣẹ́rú lábẹ́ máa yẹn. If not, kí ló mú tí máa fún ní àtòrí? Ó tún sọ́ǹtà gbangba. Ó lóun lo òun jọ pánkẹ́rẹ́.
ó ní ìgbà tó ń wòrí for 5 days. That's a slave. Ní ayé ibi tí ayé pin délé ní. Ibi tí ayé pin délé ní ẹnìkan lo èèyàn ọdẹ odindi over 40 years old. Nítorí kan pẹ̀lú èèyàn Ọlọ́run. That is nonsense. That is nǹkan mo tún fẹ́ sọ fún yín o. Torí àwọn èèyàn sánsìn, àwọn èèyàn tí ń sánsìn pé máa yẹn kí ló kọ̀ ẹ̀. But this man you are torí, ó fẹ́nu ẹ̀ sọ, ìyẹn lásán jèlẹ̀. Ọ̀rọ̀ tó sọ yẹn, fún àwọn tó bá mọ tí mò ń sọ, àwọn tó bá mọ òye, àwọn tó rí wọn tó bá gbọ́ tí mò ń sọ, ọ̀run tó sọ yẹn, ó tó láti jèlẹ̀ Agbala Gabriel for another 14 years. Bàbá Ìjẹ̀ṣà ò tí ì ṣe tó yẹn náà. Bàbá Ìjẹ̀ṣà ò ṣe tó yẹn tó fi lọ 14 years. Kí ló ṣe Agbala Gabriel tó òun ò lè lọ? Beating somebody. Ìjọ mọ̀ túmọ̀ pé òun náyàn, ó tún sọ mo kì mọ́lẹ̀ tó tọ́, mo nà pankẹ́rẹ́ mọ́lẹ̀, mo ní kó dọ̀bálẹ̀, mo bẹ̀rẹ̀ sí fún pankẹ́rẹ́. Is that not slavery? Ṣé yóò kì í ṣe ẹrú? And if this man now come out and said, I don't want to stay with this man again. Ẹ wọ́n bóyá lọ dájú kó lánàá, wọ́n sọ ní ẹ wò ó, mi ò fẹ́ bá máa, mi ì fẹ́, no, mi ì fẹ́ bá máa ṣe mọ́. Mi ì tẹ̀ fẹ́ jókòó tí máa mọ́, mi ì fẹ́ bá máa ṣe mọ́. He said that. Only me if ever mind shemo. You get what I'm saying? He said, I don't want to work with him any longer. Because Otito, if you tell him don't see or ni pe the man is doing good, but he beat somebody. I meant to show you now. He beat somebody. Oh no man, my fear yen hon. Oh no legba now. So no, cheko no ni. No cheko no ni mo bere ni o. Cheko no. Why does he know you? As a pastor, you supposed to beat? Say Jesus Christ Ọmọ so why make a man no more jowa? Oni kon mu kan pere wa, wọ́n da dùbúlẹ̀ wọ́n no. E wo gbegbe yin ma yen. E den sọ pé orí ma yen ò pé. E den sọ pé ma yen ke ọmọ gbo ta kan sọ pé isi mo ti gbọ́ náà ti kan náà ti sọ kọjá leni. Se Muyideen o more. Ore ló fẹ́ mọ̀. Agbala Gabriel lè sọ yí pé òun ò jẹ nínú owó yẹn ni so ma lóhun ò jẹ bẹ́ẹ̀ ni so bo ni kí lórúkọ ẹ̀ ó help inú tó help ṣé kò jẹ nínú owó wọn ni ṣé kò 60-40 ni àbí nǹkan tí tá bá fẹ́ go in deep lókù and oníkálù àwọn méjèèjì jọ ń ṣe business ni so yesin àwọn méjèèjì jọ ń ṣe business ni ó lo máa yẹn láti fi make money. And this man is asking for his peanuts. Fún mi ní nǹkankan. Ó tún sọ lọ́dọ̀ Oríyọmí Hamzat lánàá. Ó ní you know what? Ó ní ẹ̀kọ́ ó ní ẹni nǹkan tó bá tọ́ sí mi. Ẹni kan ṣe fún mi. Ó ní but this is, let me tell you, I don't want to go back to that place. I don't want to go back. I prefer going to the other end. That's what they call integrity. Which means this guy is not talking about money. He has seen it all. So yes, he has seen it all. He has known it all. Look, Muyideen everything to learn beye. He knows everything. He understands everything. Ta ṣe lóore fún tí tó yẹ kó dúpẹ́. Oore o ló ṣe. Ní tèmi èmi ò roore tó ṣe. Méjì ọjọ́ ṣe business ni. Àti ẹni tí òfin tajà. Ó ní ètò máa rí ńbẹ̀. Tó bá pé ó rí nǹkan kan ló yẹ kó lọ sákàǹtì ó yẹ kí ọ̀rọ̀ yẹn kó lọ sákàǹtì what is it called? Kó yọ sọ́kọ̀ àká Muyideen. Okay, wọ́n tún sọ nípa tẹ́ bá rí pé Muyideen sọ nípa Ìyàgbó ńkọ́. Ó sọ kan nípa Ìyàgbó ńkọ́, àìmọ̀ kan rántí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó sọ. Ó sọ nípa Ìyàgbó ńkọ́, wọ́n ní Ìyàgbó ńkọ́ kọ́. Ó ní ẹ̀wù Ìyàgbó ńkọ́ yẹn, ó ní ìyàtọ̀ ti Ìyàgbó ńkọ́ ní pé ó ti ń kọ́lé tara ẹ̀ lọ. Ó ló ti ń kọ́lé ara ti ẹ̀ lọ. Ní kí Agbala Gabriel tó lọ support ẹ̀. Ṣé ti rí yàtọ̀? But àwọn eléyìí inú ilé náà wà. Inú ilé. So to me, Agbala Gabriel ní láti lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. He have really deal with that man. He has really deal with that man. He has done what ó ti inhuman man yẹn. So you see, inhuman yẹn, destroy yẹn. Beating him is a very bigger problem to somebody like me. You cannot. Pastor tó bá no sorry. Pastor tó bá no èèyàn kò jẹ́ pastor. I'm sorry to say. Pastor tó bá no èèyàn kò jẹ́ pastor. Pastor tó bá dì pẹ̀lú èèyàn all ìdílé pé nítorí pé ó ń bẹ gbé torí pé ó rí fúnjọ́ márùn ó kì mọ́lẹ̀ ó bẹ̀ sí ná ìjẹ́wọ́ tí ẹ fi jọ́ kan bèèrè lọ́ọ̀ pé for these 5 days tó sì ń lé kí ló fà á you believe it in yourself you can do and undo and ẹ wò yàwó ṣé yàwó lélẹ̀ àbí kí lórúkọ ẹ
ọkọ ní jẹ́ ká máa lọ ní ìgbẹ́bẹ̀ mọ́ tẹ̀lé mi ìyàwó ní no àwọn máa padà síbi àárọ̀ ni gbogbo yẹn na story ìyàwó ò tí jáde tó bá tí ó bá yẹ kó rí Yomi fẹ́ ṣiṣẹ́ bí iṣẹ́ tó bá fún ìdí ìyàwó ẹ̀ yẹn I'm 100% sure ìyàwó ẹ̀ máa jábọ́ ó fẹ́ pé tó rí Yomi bá ṣe kinní yẹn ìyẹn orí Yomi Amzat tó bá ṣe kinní yẹn wọ́n á ní wọ́n ti sọ pé ó yé tẹ̀ tẹ́lẹ̀ wọ́n á lọ sọ pé wọ́n ti sọ pé kò dá tẹ́lẹ̀ wọ́n á lọ sọ wọ́n á bẹ̀rẹ̀ sí fi problem sí lọ́rùn because gbogbo ohun tí gbogbo èèyàn fẹ́ gbọ́ ó ní pé wọn ò fẹ́ kí Muyideen wọn ò fẹ́ kó sọ̀rọ̀ just because Agbala Gabriel ní orúkọ just because ó ti ní everything tí èèyàn ní so wọn ò fẹ́ kí òun kó sọ̀rọ̀ so gbogbo yẹn ní títí nínú èèyàn bí tiwa we are defenders of the defenseless and that is the beauty of Christianity oppress man yẹn ni oppress Muyideen ni for that man láti padà sínú ọjà láti máa lọ tajà let's assume pé okay ó súnmọ́ okay ta ló sọ yẹn náà okay daddy don't worry everyone he built house for they will come back and well the best tó lè ṣe tó bá kọ́lé fún wọn ní dọ́kúmẹ́ǹtì wọn èyí tó bá ti gbowó kí lórúkọ ẹ̀ and fún wọn ní gbogbo totality document ni kò yẹ gbogbo tó ní property ẹ̀ bí kan kò tún jẹ́ kan máa rí traces kan bí kan anyway I think this is what I see this is what I feel ipe ó wrong fún Agbala Gabriel láti máa ṣe don't beat anybody no matter what the person is kò sí bí èèyàn ṣe bínú tó láyé mọ́yẹ bí ẹ nínú tó as a minister of God as a minister of God ó ní right whatsoever láti nà èèyàn kàn tí ẹ ṣe gan kàn nù ẹlẹ́gbà kàn ṣe wàá kọ̀ wo ni wàá kọ̀ fojú wo pé well it's just one of those things wàá gbà mọ́ra that's the beauty of Christianity because èèyàn kan ṣe wá kìlẹ́gbà ẹgbẹ́ tó ń ṣe ẹgbẹ́ wọn gan ó jọ lọ lọ́jọ́ orí so kí ló ní tẹ́nì kò ní èyí lámọ̀ kò sẹ́ni tó mọ̀ lánàá ìwọ lè rò pé ó ti wà ní òkè ń sìn ìjọ mọ̀ bóyá Muyideen tó owó iná máa di èèyàn lálọ́la àti rírú ẹ̀ rí ìwà tó bá wù sí gbogbo èèyàn ló máa fi jọ́ọ̀jì ẹni ọjọ́ ọ̀la ṣòye sì ìwà tó bá hù sí èèyàn ló máa fi jọ́ọ̀jì lọ́jọ́ ọ̀la lẹ́ni o lè máa fi pé kò sí kan tó lè fi ẹ́ ṣe o ní ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ o ní gọ́vnà lẹ́gbẹ̀ẹ́ o ní ABC gbò tó bá yẹ pé gọ́vnà gidi lẹ́ni tó bá yẹ pé gọ́vnà Mákindé ó yẹ kó di bẹ̀rẹ̀ sí kí bàbá yẹn ti ní ó yẹ máa probe issue láti ìjẹta tó ṣẹlẹ̀ kó máa probe ẹ̀ but Nàìjíríà ò rí bẹ́ẹ̀ a ní nítorí election tó tún bọ̀ àwọn ò fẹ́ ṣẹ́ nìkan because irú ọ̀rọ̀ báyìí ìṣètì tó yẹ kó probe wọn ìṣètì tó yẹ kó wá díẹ̀ kanlẹ̀kanlẹ̀ tó bá dẹ̀ pé Muyideen náà ló jẹ̀bi tó bá yẹ kó parọ́ mọ́ ni ó yẹ kó jẹ́ Muyideen kó jẹ́ ilẹ̀ tó yẹ pé Muyideen ló jẹ̀bi pé irọ́ ló ń pa mọ́ ni ó yẹ kí Muyideen yẹn are you with me ó yẹ kí Muyideen ó yẹ kó jẹ́ ilẹ̀ fún kó ń parọ́ mọ́ òjíṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n ti ṣe fẹ́mi náà rí wọ́n ti parọ́ mọ́ mi rí náà èmi fáwọn lè jọba lọ́wọ́ ni òun tó lọ 7 years imprisonment torí we all knows law